You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Ọlọ́run mọ́sà ṣe dáadáa fọ́mọ tèmi náà láyé ọlọ́run. Olúwa ọmọ tèmi ọmọ múlá yóò ọmọ bọ̀ kí ni ọmọ rọ̀. Olórí ogun olórí ogun. Mo ti lọ fún wa pé Ọlọ́run ní máa dá ìdábò tí wù. Àwọn kan bẹ wọn á dúró sàgbọ̀dẹ̀ báyìí wò mí nìyí. Wà á bá kọ́ mi kò lè máa ṣáájú tó mọ̀. La ilaha illallah. Wà á dá òkú ní mọ́tà lọ ìlà tó fún wa. Olórí oko bámbam lọ́wọ́ lédè. Ìmọ̀lẹ̀ ìfànà ìbẹ̀rù kàfàrò. Gbogbo àwọn dísẹ́ǹsì ni wọ́n káwọ́ sókè. La ilaha illallah. Orí kan Ọlọ́run sì dá ọ yá ìpúpọ̀. Ìwò MC lọ́ọ̀kan báyìí. Ẹ dá gbogbo ẹ̀yin tẹ́ wàá wájú àmì sí ẹ̀kọ́ mi, òun náà là ń retí. Tó wà lórí ìjókòó nítorí ẹni ńlá ló ń ṣe mú ńlá. Ìyálóde Ìbàdàn ló tó fọmọ rí olórin tí. O ò ní dààmú ọ̀rẹ́ mi kò yó. Mo mọ̀ kó ti yó sí òdìdí owó mọ́. Bàbá ti fún ẹ lóúnjẹ o ti wà ókè. Mo fi àsìkò yìí fẹ́ kí gbogbo àwọn sọ̀mọ̀dí tó wà lórí ìjókòó. Kí Fausia kí òun náà máa múra kalẹ̀ láti wọ́n fún wa lórí kó máa bọ̀. Ó ti wọṣọ wá láti ilé ìgbésí tó fẹ́ kọ́ náà ju tó ti wà lórí ẹ̀mí ẹ̀ fúnra rẹ̀ lọ ó mú orí kọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Fausia múra lẹ̀. Mo kí àwọn ọ̀gá wa tó wà lórí ìjókòó nítorí bí ṣe wọlé náà làwọn ṣé àmàlù wa wọlé. Kí Fausia ọmọ ọgbọ̀n. Pẹ̀sì ikú àwa bí o. Bàbá ìbàdàgbà
Presigua. Máa ń ṣe àmà bàbá ti gbé agbáwo làwọn eléyìí tọpẹ́ nínú kéèkì. Sọ́rí agbáwo tọpẹ́ nínú ilé. Agbáwo tó ti pẹ́ ní. Tọpẹ́ ilé ayé. Agbáwo tó tún ṣe kí ni. Wọ́n tún pẹ́lí ayé wọn pẹ́lí ayé lásán wọ́n tún rí irun jájẹ. Wọ́n tún rí irun ná. Ó kí bàbá wa Presigua pẹ́pẹ́pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́. Presigua bàbá máa ń ṣe àmà bàbá tábà ti ríra bẹ́ẹ̀ àti ríra Ṣàgámù. Àwa ní December tún ti dé. Against Ṣàgámù kò sóní tọ̀hún. Lọ́gbọ́n yẹn wà lọ́wọ́ Presigua. Mo kí push anything. Nayam brother mi aside you. Mo kó ẹ̀jẹ̀ bàyà tí ó mọ Ọlọ́run. Push anything. Paprika money. Aside you. Ọlọ́run mo kí gbogbo àwọn sọ̀mọ̀ rí tẹ́mọ̀. Ṣèmí. Ó pọ̀. Filẹ̀ ọmọ olówó di ọ̀gẹ̀dẹ̀ kò só ní tọ̀wọ́ ọmọ onímùsí àjínà ọmọ onímùsí ànádò. Filẹ̀ aláyé ọlọ́rọ̀. Ó pọ̀. Màá gbọ́ tí Presigua bá fún yín lówó wọ́n máa ń fún yín lówó fọ̀ yìí. C&C. Alákọ̀ọ́kọ́ lọ máa mú wa tó bá máa mú wa. No, that is to say wọ́n sọ advance. Advance kò tẹ̀ tún ṣe advance. Because tá bá ní advance kò ń tó balance. Balance ò kì í tó advance. Balance ò kì í lágbára. Kò ń tó advance. Nítorí òní lọ gbalẹ̀ 1.2 kókó 200 ilé. Ọ̀pùkùlẹ̀ ni. Ọ̀pùkùlẹ̀. Bàbá a ṣe ń bọ̀ tó bá di tásìkò. Ẹ jẹ́ kí a fi àsìkò yìí kọ́ pé. Ajá Fausiat. Wọlé náà káṣẹ wá padà wá sí orí gbogbo àwọn ṣé àmàlù wa tó wà lórí ìjókòó. Yusuf àgbà owó ti pẹ́. Kábíyèsí ẹ̀rọ bí ọlọ́run. Kí bàbá wa Buhari Kábíyèsí ẹ̀rọ bí ọlọ́run. Sheikh Buhari ọmọ Musa kí ọmọ amúra lẹ̀. Àwọn ló kàn sí ti kọ́wọ́ polo. Ọdẹ lè wọ trainers. Kábíyèsí ẹ̀rọ bí ọlọ́run. Mo ní kábíyèsí mo bẹ̀ Olúwa. Kábíyèsí ẹ̀rọ bí ọlọ́run. Mo tara kíkí ọlọ́run mi máa fi kó ní ṣẹ́lá. Ànábì Muhammadu ọmọ Amina. Gbogbo ẹni tí ó bá mú ọmọjà ó ẹja jọ yòókù oníṣẹ́lá. Muhammadu ta orí tá ń jẹ̀rọ ẹni. Ẹ̀gbọ́n mi Koko Zaria o, Alhaji Gani o, ọmọ Yédèbọ̀, ìyẹn Sangaza, ṣóun làbáyọ American boy, òun làbáyọ lọ́jọ́ ẹni, ọkọ̀ alájà Kudiratu. Owó bàbá àdìyà, ìyá sábẹ́là, ṣóun làbáyọ lọ́jọ́ ẹni. Koko Zaria, wo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọtí rí gbogbo. Mo ní kí ló ti rí o, wọ́n rí gbogbo nínú ààrẹ tààrà fẹ́ fàyè ẹ̀dá. Presigua mọ̀ kí bàbá mi alálùbáríkà, ìbànújẹ́ ò ní ìgbẹ́. Owó ayọ̀ lára ẹlẹ́kùnrin tó lọ láàrin ìṣẹ́jú kan ẹ̀ka jẹ́ wákàtí ìdè fọ́lọ́ lẹ́ẹ̀kan náà. Àpò kí àwọn aláyọ̀ wa àwọn sí Alábí Pasuma ọ̀gá ńlá Allen Wasala ọmọ ní Ababi ọlọ́pàá ṣàwọn kí ọláìnàbí lọ́dọ̀ Ọlọ́run ẹ káàbọ̀ ẹ̀kọ́ ọjọ́ bí náà ẹlẹ́kùn máa ṣe dìde lọ́dọ̀ ọdún àti fọ́lọ́ lẹ́ẹ̀kan náà yìí gbọ́dọ̀ orúkọ Ọlọ́run lákàndá pẹ̀lú òkò tọ́lọ́ pẹ̀lú àṣẹ tọ́lọ́ ibi òtún bí ńláńlá mi láìpẹ́ yìí àwọn olówó dùnú kó tó dùn bá wa dùn pọ̀ orúkọ Ọlọ́run ti ṣe kó lọ́wọ́ àláhùn. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.